èmi ìjò lèmi dáyé ná kírú èmi tó dáyé ìní àṣà ti wà. Gbogbo ẹ̀yà ló ní àṣà. Lára àwọn àṣà Yorùbá tá a ní tó yẹ ká máa mójútó ó ní àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Nígbà tí ábì ti pé kí wọ́n máa dá owó orí padà tí wọ́n ti gbé wọnú inú àṣà wa àti level yẹn láti bẹ̀rẹ̀ sí ní problem yàtọ̀ fún even mentality. Tẹ́ ẹ bá rí àwọn obìnrin Yorùbá tí wọ́n jẹ́ ìyàwó ilé tán fine ẹ lọ kíyèsí wọn, wọ́n ní iṣẹ́ lọ́wọ́ ni. Kí ló dé tí gbogbo wa fi ń ránṣán bíi pé at least get a life before you become a wife, make sure you get a life, because you can go there finish and you become non-entity nígbà tó o bá ṣiṣẹ́. Yes, ọ̀nà nọ́ọ̀sì gbogbo ẹ mọ dúró ẹ mọ forí tí tá à ń sọ yìí ṣebí nítorí wípé pẹ̀lẹ́ kan sàn jù kan lọ ni. A máa sọ pé wá gbogbo wà tán ọkùnrin wù ní mọ́ dáa ni. Bẹ́ẹ̀ tó bá lọ ṣe gbúrúgbúrú bínú okúrò ń bẹ̀ ìtọ́ lọ rèé rí ó máa worse ju ètò ọ̀sá fún yẹn lọ. Òun ló ṣe dífá fún bá ṣe sọ pé ẹ dúró yín ẹ ṣe pé kíní ẹ wà níbẹ̀. Sọ̀rọ̀ mi ti ń yé yín lórí ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe. Tó obìnrin bá wà tó ṣiṣẹ́ tó bá fẹ́ àwọn ẹ̀yà míì, because 90 to 95% of obìnrin Yorùbá ọkùnrin Yorùbá náà ni wọ́n fẹ́. Ṣàṣà làwọn bó ṣe jẹ́ wípé àwọn other tribes tí wọ́n wá fẹ́ wá ń bí wọn pọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn Yorùbá tó ń fẹ́ àwọn yòókù pọ̀. Yorùbá tí ń fẹ́ Yorùbá ló pọ̀ jù. That is the reason why tó ṣe wà nínú fọ́múlà wa wípé kó obìnrin ó ṣiṣẹ́ kó tó lọ síbẹ̀. Àwọn ọkùnrin Yorùbá wọn majority. Mo dẹ̀ rí téèyàn kan sọ pé don't generalize. Mi ò generalize. I said majority. The word majority means that a large percentage. For example, in Nigeria now, you say people are suffering. Majority are suffering. Ìyẹn ò mí pé gbogbo èèyàn ló ń suffer in Nigeria. There are people that are not suffering to that extent. But when you talk about hierarchy, tẹ́ bá dé army barracks nísìn, ẹ rí oríṣiríṣi kédà, ẹ rí àwọn tó jẹ́ major, ẹ rí àwọn tó jẹ́ pé even though they are soldiers, but they are waiting on all other soldiers. You understand? All of them are soldiers. Ẹ rí àwọn tó ní 3 stars, ẹ rí 5 stars, ẹ rí àwọn 1 star, ẹ rí àwọn tó ní star rárá. Soldiers ní gbogbo wọn. So when you talk about level of suffering, level ni, hierarchy ni. You understand me? Now, majority, nǹkan tó bá ti carry, tí majority bá ti carry the high percentage, you generalize. Now, àwọn ọkùnrin Yorùbá mélòó lẹ rí tó jẹ́ wípé tí obìnrin bá lọ lé wọn tí ò ṣiṣẹ́, obìnrin yẹn kò ní jìyà. Most of the time, obìnrin tí ò bá ṣiṣẹ́ tó fẹ́ ọkùnrin Yorùbá, ó máa kó bí lánìsà. Ó máa kó ni. Tó bá dẹ̀ jẹ́ ẹja bẹ̀rẹ̀ látàwọn orí àwọn Yíbò, kò sí business tí Yíbò ń ṣe tí ìyàwó rí ò mọ̀ sí. Tẹ́ bá dé ṣọ́ọ̀bù àwọn Yíbò, family business wọ́n máa ń fi business wọn ṣe. Àtọkọ àtìyàwó tún lè ní branches tán máa fira wọn sí. O ò lè dé ṣọ́ọ̀bù Yíbò kó fẹ́ ra nǹkan kó sọ fún ẹ pé òun ò ní. Ó máa ní ojò kó máa pe next shop ni. Tí ò bá ní àṣà, that's what they do. They carry their wife along in all what they do. Bẹ́ẹ̀ àwọn Haúsá gan tó jẹ́ pé wọn kì í sábà ṣe joint family business. Ẹ rí wọn tó yẹ pé wọ́n máa ṣiṣẹ́ báyìí àwọn ìyàwó wọn ilé náà máa ń wà. Ṣùgbọ́n tó bá dánrú ẹ̀ wò gẹ́gẹ́ bí obìnrin Yorùbá, Ọlọ́run mọ́jọ jẹ̀yà kó bùsàlejò ń bẹ̀. Àwọn obìnrin Yorùbá míì wà tó ṣe yí pé torí ńgbà tán ní a sọ pé àwọn ìyàwó àwọn Yíbò àwọn Haúsá àwọn ìyàwó wọn máa ń fáìn ṣé àwọn Yorùbá ò ń fáìn. Àwọn ìyàwó Yorùbá tó fáìn tó rẹwà wọ́n níṣẹ́ lọ́wọ́ ni. Ẹ lọ kíyèsí wọn. Tó o bá ní iṣẹ́ lọ́wọ́ bí obìnrin tó fẹ́ Yorùbá, o máa kó bí ilá ni. Kí ló máa ń fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters fi máa ń dàgbàdàgbàdàgbàdàgbàdàgbà even kan tó lọ́kọ. Tó o bá níṣẹ́ tó solid lọ́wọ́, ó máa padà wá rí wípé singleness yẹn gan máa better because ó máa padà lọ fi ẹ́ yílẹ̀ ń bẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó jẹ́ business iṣẹ́ ọwọ́ táwọn èèyàn ń ṣe tí wọ́n involve àwọn ìyàwó wọn, ó tó ṣòro kí irú àwọn yẹn tó túká. Because when business, purpose, ministry or anything tó bá ti dà yín pọ̀, yóò ṣòro láti break. Bẹ́ẹ̀ni tó jẹ́ ọkùnrin Yorùbá tó ṣe pé ńgbà tó kó ẹ̀ bá lè nìkan ló máa rántí pé òun níyàwó ńlé. Tó jẹ́ torí òbò, torí ẹ̀ ló ṣe rọrùn fún wọn láti mọ̀ tìyàwó àwọn ìyàwó wọn. Ẹlòmíì mọ̀ nǹkan, ọkùnrin míì ní ìsìn, ó ní sáìtì, ó nílé, ó ní owó tó kó pamọ́ tíyàwó rẹ̀ ọmọ bí ó ní nǹkan sí. Bọ́ bá mi kanlẹ̀ báyìí, owó tó kó pamọ́ ti that become the money of bank. Because wọn ní open up, wọn ní carry obìnrin along nínú nǹkan tán ṣe, wọ́n á kàn fẹ́ obìnrin sí orígun ilé. Genesis orú àwọn problem yìí òun dẹ̀ ní mentality pé obìnrin ẹ̀ ní láti carry ẹ̀ along nínú nǹkan tẹ́ bá ń ṣe.
obìnrin Yorùbá tí ò bá ṣiṣẹ́ tó lọ lé ọkọ kí lé tí ìyá fi máa ń jẹ wọ́n. Mo rẹ́ni tó lé first class graduate jáde ó ní oníṣẹ́ lọ́wọ́, a graduate of first class ó ní òṣìṣẹ́. Jọ ṣé irú èèyàn yẹn lè jẹ́ ìyá mi ló fẹ́ kí ọkọ ẹ̀ gan má ti establish ẹ̀? Tó ọkùnrin Yorùbá tó bá ní ability láti establish obìnrin kò ní ṣe. Àwọn bàbá kan báyìí tí wọ́n jókòó tí wọ́n ń ṣe fàájì tí wọ́n ní pé kán bá wọn obìnrin o, àwọn ò wá sisi o, àwọn ọlọ́mọ méjì àwọn ọlọ́mọ mẹ́ta àwọn tọ́kọ wọn ò tọ́jú wọn ni làwọn ń fẹ́. Fídíò yẹn wà lórí péjì mi, mo máa crop ẹ̀ náà sínú bí tó yé wa. Mo wá lo àròjinlẹ̀ torí èmi tí mo bá ń gbọ́rọ̀ mo ṣe ń gbọ́ mo máa ń process ni, as I listen I process. Mo wá wò pé òkè àwọn ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta tẹ́ fẹ́ mọ yàn lálẹ́ yìí, àwọn tí wọ́n fẹ́ àwọn yẹn sínú ilé kí ni nǹkan tó dé tí wọn ò tọ́jú wọn? Àwọn tí yín tẹ́yìn náà gbé sílé ṣáyìn náà tọ́jú wọn. So àwọn tí yín tẹ́ gbé sílé ọ̀tọ̀ làwọn tó ń bá yín tọ́jú wọn. Àwọn tẹ́yìn ń wá ìyẹn àwọn ọkọ àwọn ò tọ́jú àwọn tẹ́yìn ń wá tẹ́ fẹ́ mọ yàn lálẹ́ òun náà. Ẹ̀yin náà lẹ fẹ́ mọ jókòó tì wọ́n, lẹ fẹ́ mọ dúró tì wọ́n, lẹ fẹ́ mọ take care wọn lójú ara yín. Unfortunately kò sẹ́ni kan tó lè take care anybody lẹ́yìn ara rẹ̀ àtọlọ́hun. So the bottom line of all of this thing is kóníkálùkù padà sílé àtọkùnrin àtobìnrin. Gbogbo àwọn tí wọ́n ń wẹ́ni tí wọ́n ń wólù tọ́jú kiri, go back home. Ìwọ ọkùnrin náà tó ń wọ́ ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta tó mọ̀ tọ́jú, go back home lọ rè tọ́jú ìyàwó rẹ̀ nínú ilé. I'm telling you, tẹ́ bá rá àwọn all other tribe, tribe mi gan tún wà tó ṣe pé ní tán gan tán tún better tó ṣe pé wọn kàn sí lára àwọn predominant tribe ni. Mo sọ fún pé Yorùbá man tó responsible exception ni. Yàtọ̀ fún àwọn bí hàn sáìdì hàn bí hàn Èkìtì bí hàn Oǹdó ni wọ́n máa wà mànìjẹ́bù. Ọlọ́ọ̀bá ń gbọ́ ṣe rí èmi. Now orin tí wọ́n ń kọ nìyẹn. Ẹ wá imagine àìkí ń tọ́jú ìyàwó ó ti wá di in táwọn kan fi ń sayọ̀ọ́yọ̀ tí wọ́n ń rí gẹ́gẹ́ bíi pé opportunity ni fáwọn láti mọ̀ ṣe zìnà torí wọ́n ti mọ̀ wípé ní àwọn ọlọ́mọ méjì àwọn ọlọ́mọ mẹ́ta kan wà tọ́kọ wọn ò tọ́jú wọn. Unfortunately tẹ́mi bá ṣe ń gbọ́rọ̀ mo máa ń process ni, tí má ṣe ń gbọ́ màá máa process ẹ̀. Àwọn bàbá tí wọ́n jókòó tí wọ́n ní kí wọ́n mọ̀ bọ́n wá sisi o, kí wọ́n bọ́n wá ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta tán ọkọ wọn ò tọ́jú wọn. Ẹjọ́ sàsán bàbá náà tọ́jú ìyàwó wọn. As much as táwọn ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta wà tẹ́yìn ń wá tẹ́yìn á tọ́jú, ta ló máa tọ́jú àwọn tẹ́yìn náà fẹ́ sílé? The bottom line and the permanent solution to all of these things is that everybody should go back home. Kí ìyá obìnrin padà sílé, kí ọkùnrin náà padà sílé. If your religiosity or spirituality does not work at home, don't bother to export it. Ẹni tó ń wá olùtọ́jú, unfortunately kò sí ẹni tó máa tọ́jú ẹ lẹ́yìn ìwà àtọlọ́run ẹ̀ alátọ́jú ẹ̀ wà tọ́jú ara ẹ̀. So ẹ̀yin tẹ́ wá sọ pé àwọn tó mọ̀ ń kọrin pé ọkọ àwọn ò tọ́jú àwọn nìkan bá yín wá. Ṣé ẹ̀yin gan lè tọ́jú ara yín? Ṣé ẹ tọ́jú tilé yín ni? Tó fi jẹ́ pé àwọn tó ọkọ wọn ò tọ́jú wọn lẹ́yìn wá. Ìta ń sọ nìyẹn, ẹ̀yin ọkùnrin Yorùbá. Mi sọ pé all of you, but large percentage of you. Mo sọ fún ọkùnrin tó bá jẹ́ Yorùbá tó responsible is exceptional. To every general rule there is always an exception. Àwọn ẹ̀yà yòókù náà dẹ̀ mọ̀ wá, àwa náà rí wọn. Táwọn ọmọ Ìgbò bá dé tó bá dominate a particular place, bóyá fún business o àbí fún anything, wọ́n máa ń gbalẹ̀ kan ni, wọ́n á gbalẹ̀ ránranran ni. They will involve their family, they involve their wife, they involve everybody nínú nǹkan tó bá ń ṣe. And it's so difficult for them to do what? To break away. Why? Because kò sí nǹkan tó ń ṣe tí wọ́n involve ara wọn. Kò tí ì sí nǹkan náà. So báwo ló ṣe wá easy? Báwo ló ṣe fẹ́ easy fún wọn to stay away from one another? They can't stay away. Why? Because the things that are holding them together are things that are futuristic, like ministry, like business, like iṣẹ́ tó jọ ń ṣe. But in a situation nígbà tẹ́yìn bá fi obìnrin tó yẹ pé the only importance there is obìnrin ni kó mọ lóyún kó mọ bímọ, you don't teach her anything, you don't even improve on her knowledge or intelligence or anything, or involve her in what you're doing. Tó bá yá báwo ni ẹni yẹn ò ṣe ní become a condemned entity ní inú ilé. Nǹkan tá à ń sọ nìyẹn. Majority àwọn obìnrin Yorùbá mi wà gan tó fẹ́ ọkọ tó jẹ́ pé bó ṣe ń ṣiṣẹ́ bí jàkáàtó iṣẹ́ yẹn ò hàn lára ẹ̀.
torí gbogbo iṣẹ́ tó yẹ kọ́kùnrin ṣe, gbogbo bùkátà tó yẹ kọ́kùnrin gbọ́ nínú ilé, ọrùn rẹ̀ ní ọkùnrin yẹn tì sí. Ṣiṣẹ́ ẹ wá dàbí ọ̀lẹ. Àwọn sisi míì wà tó jẹ́ pé wọn ò tiẹ̀ ní ọkọ, tí wọ́n bẹ́tà àwọn míì tí wọ́n ní àwọn lọ́kọ, because ọkọ tẹ́lòmíì fẹ́ ó ti dismantle gbogbo ìgbésí ayé rẹ̀, kò tiẹ̀ jẹ́ káyé rẹ̀ ní bí àárín, because the ọkọ is not wúlò. That is what we are saying. So ìgbà wo lẹ fẹ́ ṣèyẹn dà? Adé ń sọ fún yín, àwọn tá a sọ pé àwọn ẹ̀yà míì tí wọ́n ń ṣe dáadáa sí àwọn ìyàwó yìí, kì í ṣe pé à ní àwọn àsáwọ̀ nínú wọn, bẹ̀ẹ́ tí ò bá dá nínú títí tàwọn yẹn, exception tàwọn nìyẹn. Ṣé ìyàwó tó fẹ́ tó wọ́gán mọye tó ná kó tó fẹ́, ẹni tó bá tara ẹ̀ lọ́pọ̀ tó kó lọlé ọkùnrin láì tí ì fẹ́, ìwọ mọ̀ pé wọ́n ló sọ rẹ̀ di síbi oníke amọ̀mọ́dàrò, ọ̀tọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni tí ò lóyún lẹ́gbẹ̀ẹ́ títì tó ní sùúrù fẹ́ ọkọ tó wá débẹ̀ tán tó wá kó nǹkan orí ẹ̀dẹ̀ tẹ́ wá ń dá padà tẹ́ lẹ́ẹ̀fẹ́, yín gan lẹ para yín lọ́pọ̀ náà. Bẹ́ẹ̀ ìwọ tó fẹ́ ìyàwó ní correct way, tó mọ bó ṣe fẹ́, wàá mọ bó ṣe máa tọ́jú ẹ̀. Yes, toro mọ̀ wípé you know what you went through before you can have her ní inú ilé. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ̀yin ọkùnrin yóò bá ẹ lọ change, ẹ lọ ṣe àtúnṣe. Gbogbo àwọn bàbá tán sọ wípé àwọn ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta, bí ìgbà téèyàn bá ń fi nǹkan tí ò dá ṣayọ̀ọ́yọ̀ ni, because àwọn ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta yẹn normally inú ilé ọkọ náà máa wà o. Unfortunately fún àwọn bàbá yẹn, àwọn kan náà máa fẹ́ tàwọn náà o, because the formula is now that tó bá ti fẹ́ ìyàwó ẹlòmíì là á tọ́jú ẹ̀, ìwọ tó fẹ́ ìyàwó ẹlòmíì ni wàá máa tọ́jú. That is wrong, that is upside down. The way it's supposed to be is that kí ẹni tó ní ìyàwó kó tọ́jú ìyàwó rẹ̀. Yes, àmọ́ nígbà tí gbogbo ẹ ti di ìdàkejì, ìlà ṣe ń sọ wípé get a life, get a work, be okay, be financially sound before you go there. Obìnrin tó jẹ́ ìyàwó Yorùbá tó ń dán tó ń fine, ẹ lọ kíyèsí ìgbésí ayé rẹ̀, ó ń ṣiṣẹ́ ni. Obìnrin tó bá ṣiṣẹ́ tó torí ara ẹ bọ ìṣòro tó lọ fẹ́ ọkùnrin Yorùbá, ó máa jẹ yàmà, Ọlọ́run bá ń gbọ́. Àfi tó bá fẹ́ àwọn ẹ̀yà míì, ó lè dá ẹ lókòwò, ó lè involve ẹ nínú business ẹ. Tẹ bá rá àwọn other tribe guys tó máa even there is one person tó ní cosmetic store tó máa ń ta cosmetics, before we know it ó tún ti expand the shop yẹn, ó tún ti gba the other one fún ìyàwó ẹ̀ tí ń mójútó the other one yẹn, ó tún ti expand iṣẹ́ wọn. Yorùbá man will never do that, kò ní involve ìyàwó ẹ̀ nínú tó ń ṣe. An ordinary keyboard tá fi ń kọrin, ìyàwó ẹni tó ń mọ̀ ṣe, ìyàwó ẹ̀ ò mọ̀ tẹ̀. Ó ní sì ṣe pé òun ò fẹ́ kọ́, ó ní kò kọ́ òun ni. Pé ordinary driving gan òun lọ driving school ni. Kí ń carry àwọn obìnrin along. All you know is to sleep with them. Unfortunately, tẹ́ bá sleep with obìnrin tó bá yá, the law of diminishing return will happen. Tó bá yá, you be tired of that place. Kí ni value tẹ́ had sáyé obìnrin? Mo béèrè wò. Lẹ́yìn ọkùnrin Yorùbá, I understand the fact wípé it has to be mutual. But a whole lot of women tó put effort láti mú kí àlàáfíà wà nínú ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tún frustrate effort wọn ni. You frustrated their effort. Àwọn sáìdì Yorùbá tí mo náà máa ń responsible díẹ̀ yìí, ọlá wípé ní àwọn ará abẹ máa ń ṣiṣẹ́, wọ́n máa ń wà hardworking, kò ń ṣe pé àwọn yòókù náà yọ̀lẹ o, but there is this kind of trait in them tó jẹ́ pé fún àtọkùnrin àtobìnrin wọn tó bá fẹ́ dáná, wọ́n máa ń dáná tí ó pé tí ó complete ni. Àwọn míì báyìí kó ṣu wá iṣu wọn ò ní pé iye tó yẹ ó pé, tọrọ ṣíṣì ni a fi sínú envelope ní àwíyàn wá dáná. Báwo lẹ ṣe fẹ́ value ìyàwó yẹn tẹ́ fẹ́ pẹ̀lú ṣíṣì àti kọ́bọ̀kọ́bọ̀? Àmọ́ bí táwọn èèyàn náà tán ti rí idea kan máa dá owó orí kan máa dá padà. Ẹ̀yin ọkùnrin Yorùbá go tí ẹ̀ ní ránkì, I'm telling you. So ẹ mọ̀mọ́ sọ pé ẹnìkan ó ṣe báyìí, ẹnìkan kí ni percentage, kí ni percentage ẹni yẹn? When we want to generalize, ká la fẹ́ take visibility study of the whole tribe. Àwọn tí ẹni wọ́n ń ṣe yìí, kí ni percentage wọn? Ẹ̀rẹ́yàn 10 nínú odidi ìlú kẹwàá sọ wípé wọ́n responsible. 10 out of a whole town, that's not part of it. Bẹ́ẹ̀ ni ọkùnrin Yorùbá ṣe máa ń ṣe nìyẹn, mọ́ yín lára. Ẹ lọ change, go and change. Mo ń sọ fún yín, gbogbo àwọn obìnrin tá ń sọ pé kán mọ ṣiṣẹ́, kán mọ níṣẹ́, tó bá níṣẹ́ mọ́ lọlé ọkọ, tó bá níṣẹ́ mọ́ lọlé ọkọ. Ṣé bí torí àti mọ̀ pé àwọn ọkùnrin Yorùbá wọ́n tí ò wúlò lọ́pọ̀ jù náà wọn ni. Bó bá ní bísínẹ́sì tó yẹ kó kọ́ ẹni yìí, kó pè jókòó kó fi knowledge sórí ẹ̀, kó náà kán jọ mọ́ ṣe, kò ní ṣe yẹn. Ó prefer kó lọ kọ́ ará àta àbẹ́ni tí ó mọ̀ rí. Ó dẹ̀ gbéyàn sílé, ó ya òpè ní nǹkan tí ìwọ jẹ́ expert nínú ẹ̀. Kò sí nǹkan tí mo mọ̀ tó ṣe pé the first people I will teach are those that are close to me.
those that are close to me ni màá kọ́kọ́ kọ́ nígbà ń sọ̀rọ̀ TikTok how to earn on TikTok twice ni mo ṣe lórí Facebook mi how to withdraw your money how to download how to install Payoneer how to do all of this kí láǹfààní tí mo mọ̀ tẹ́ni tó súnmọ́ mi ò mọ̀ tó dẹ̀ máa ṣe láǹfààní nǹkan táwọn ẹ̀yà yòókù ń ṣe nìyẹn Yíbò for example àwọn Haúsá dẹ̀ lélẹ́yìí tán kì í sábà ṣe joint business wọ́n máa ń rí pé káwọn tọ́jú ilé yẹn gẹ́gẹ́ bí a matter of wọ́n máa ń rí as a matter of compulsion ni bẹ́ẹ̀ yóò bá rí wípé mọ́ parẹ́ kìnìkan tó wá ìmí inú wọn ọ̀rọ̀ wọn ò tiẹ̀ ṣe mọ́ sọ wọ́n wá ń wá wọn ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta tọkọ ohun ìtọ́jú tí wọ́n mọ̀ fẹ́ ṣé yẹn wá ní correct formula ìgbàlẹ̀ fẹ́ ṣe yẹn dà go back home go and make amendments. Go and make amendments. Bible says, be ye transformed by the renewing of your mind. The mind has to be renewed. Tó ọkàn èèyàn bá wà renewed tó sì ní mindset tàbí mentality pé kò sáfẹ́ kó gbèjù sórígun kó mọ̀ wá bí ó ṣe mọ̀ tọ́jú ara ẹ̀ tọ́jú ọmọ ẹ̀ àrísìkí ayé ẹ̀ ló máa tà fún obìnrin yẹn indirectly. Bẹ́ẹ̀ ni blessing tó yẹ kó wá sọ́dọ̀ ọ̀dọ̀ obìnrin yẹn ló máa lọ. Why? Because you didn't do the right thing. So ẹ lọ change. Anybody you can have a contrary opinion o ṣe mọ̀ wípé it's a general thing and nobody has the jurisdiction to either come in any way and challenge people's sensibilities. Anyone that has done wrong will definitely be called out. We are calling out the Yoruba men. Wọn ò ní position wọn ò ní ránkì nígbà tó bá wádìí kí wọ́n tọ́jú obìnrin ìyàwó yín náà ni wọ́n sọ. Yes àwa náà dẹ̀ ń rí nítorí pé ní ojú wa ó ríran à ń rí bẹ́ẹ̀ ṣe ń ṣe àwa gan tá a jẹ́ pé à ń sọ̀rọ̀ ìgan àlè tó obìnrin tó bá lóun fẹ́ lọ́kọ á sọ pé iṣẹ́ kí ló ń ṣe ni tó rà mọ̀ wípé majority àwọn ọkùnrin tó fẹ́ lọ rèé fẹ́ yìí kò ní tọ́jú rẹ̀ tó bá níṣẹ́ ọlọ́mọdé òkóbó akóbí ńlá gbàgbà àwọn ìyá ńláńlá tó ń fáìn tẹ́ ń rí tó ń fáìn lórí screen tó ń fáìn lójú ayé náà wọ́n ń ṣiṣẹ́ ni ọlọ́run gbọ́ go and make enquiry ẹlòmíì ṣiṣẹ́ jẹ́ tẹ́lòmíì ṣe ó ju ẹyọ méjì mẹ́ta tó ń ṣe mò ń sọ fún yín tó bá níṣẹ́ bí obìnrin tó fẹ́ ẹ̀yà míì ọlọ́run lè bọ́ ọ ṣe tó ráwọn yẹn ń tọ́jú ìyàwó o lè dá olókòwò o lè bọ́ ayé rẹ̀ bó ṣe tẹ̀síwájú àmọ́ tó jẹ́ pé àwọn ẹ̀yà míì tí wọ́n jóbìnrin lẹ́yà míì tí wọ́n wá fẹ́ àwa yóò bá ọlọ́run dáríjì mi gbogbo èèyàn gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ọlọ́run bá ń gbọ́ torí mentality tí wọ́n náà gbé wá bí ìgbọ́n dé lọ́dọ̀ ọkùnrin wá ń bì náà torí pé kò rí bẹ́ẹ̀ àmọ́ yẹn ọ̀rẹ́ mi Haúsá tí wọ́n wá fún èèyàn wá ń bì tó ṣe pé àwa la tó sẹ̀ ń sọ fún wọn pé bó ti rí lọ́dọ̀ yín kọ́ lórí ń bì ọ wà sẹ́sẹ̀ ni pé kó lè má dà sí ọmọ nínú ilé ó lè má bọ́ sọ̀rọ̀ ó bá bí léèrè ọ̀rọ̀ ó lè má fún ọ lésì ọlọ́run bá ń gbọ́ gbà tó níṣẹ́ lọ́tọ̀ ń ṣe àbí ńgbà tẹ́ni ẹlẹ́ni tó pè tí ó gbé ìwọ tó sì jélédè rẹ̀ tó ṣe pé ó gbédè ọkọ rẹ̀ tó wá rojọ́ sí ọ pé báyìí àbọ̀yá ń tọrọ òṣìṣẹ́ ni gbogbo ìyẹn náà làwa náà mọ suggest bí à ń tọrọ òṣìṣẹ́ ẹnu tó iṣẹ́ tó bá mọ̀ ṣe ìwọ náà rè gbégbá rẹ̀ àárí rárá o àwọn iṣẹ́ lọ́dọ̀ àwọn ọmọ ní sọ́dọ̀ yín lọ wá wà yìí sọ́dọ̀ yín rèé mo béèrè wò ẹ̀yin ọkùnrin yóò bá ẹ lọ change ọlọ́ọ̀ bá ń gbọ́ ẹ lọ change kọ́lọ̀ ń fún yín lórí ọ̀fẹ́ láti change àwọn ẹlòmíràn bàbá tí wọ́n bá ń dùn ìyàwó yín ni kógò bí àjọ tí wọ́n pa mìíràn tí wọ́n rẹ́rìn àmọ́ ìyàwó tí wọ́n náà fẹ́ náà bọ́yọ́tọ̀ náà lẹ́ni tí ń ràn ìyàwó wọn lọ́wọ́ ń ta Ọlọ́run nìkan lọ́mọ ni so ìgbà olè yẹn fẹ́ ṣèyẹn dà ẹ ronú pìwàdà ẹ ṣeun.